Máàkù orí 12 láti ẹsẹ̀ 1 títí dé ẹsẹ̀ 24. Ó sì bẹ̀rẹ̀ sí fi òwe bá wọn sọ̀rọ̀ wípé ọkùnrin kan gbin ọgbà àjàrà kan, ó sì ṣọgbà yíká, ó sì wá ibi ìfúntí wáìnì, ó sì kọ́ ilé ìṣọ́ sí i, ó sì fi ṣe àgbàtọ́jú fún àwọn olùṣọ́gbà, ó sì lọ sí àjò. Nígbà tí ó sì di àkókò, ó rán ọmọ rẹ̀ kan sí àwọn olùṣọ́gbà náà kí ó lè gbà nínú èso ọgbà àjàrà náà lọ́wọ́ àwọn olùṣọ́gbà. Wọ́n sì mú un, wọ́n lù ú, wọ́n sì rán an padà lọ́wọ́ òfo. Ó sì tún rán ọmọ ọ̀dọ̀ mìíràn sí wọn. Òun ní wọ́n sì sọ òkúta lù ú, wọ́n ṣá a lọ́gbẹ́ lé orí, wọ́n sì rán an lọ ní ìtìjú. Ó sì tún rán òmíràn, èyí ni wọ́n sì pa á, àti ọ̀pọ̀ mìíràn wọ́n lù mìíràn, wọ́n sì pa mìíràn. Ṣùgbọ́n ó kù ọmọ rẹ̀ kan tí ó ní, tí í ṣe àyànfẹ́ rẹ̀. Ó sì rán an sí wọn pẹ̀lú níkẹyìn. Ó wí pé, wọn ò ṣe ojúsàájú fún ọmọ mi. Ṣùgbọ́n àwọn olùṣọ́gbà wọn ní wí fún ara wọn pé, èyí ilé àrólé, ẹ wá, ẹ jẹ́ kí a pa á, ogún rẹ̀ yóò sì jẹ́ tiwa. Wọ́n sì mú un, wọ́n pa á, wọ́n sì wọ́ ọ jáde kúrò nínú ọgbà àjàrà náà. Ǹjẹ́ kí olúwa ọgbà àjàrà náà yóò ṣe? Òun ó wá, yóò sì pa àwọn olùṣọ́gbà wọn nírun, yóò sì fi ọgbà àjàrà rẹ̀ ṣe àgbàtọ́jú fún àwọn ẹlòmíràn. Ẹ̀yin kò hà ti ka ìwé mímọ́ yìí? Òkúta tí àwọn ọ̀mọ̀lé kọ̀ sílẹ̀, òun náà lé ó di pàtàkì igun ilé. Èyí ní í ṣe olúwa, ó sì jẹ́ ìyanu lé ojú wa. Wọ́n sì ń wá ọ̀nà àti mú un, ṣùgbọ́n wọ́n sì bẹ̀rù ìjọ ènìyàn, nítorí wọ́n mọ̀ pé àwọn li ó pòwe náà mọ́. Wọ́n sì fi sílẹ̀, wọ́n lọ. Wọ́n sì rán àwọn kan sí i nínú àwọn Farisí àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ Hẹ́rọ́dù láti fi ọ̀rọ̀ rẹ̀ mú un. Nígbà tí wọ́n sì dé, wọ́n wí fún un pé, olùkọ́ni, àwa mọ̀ pé lótìtọ́ ni ìwọ, bẹ́ẹ̀ ni ìwọ kì í wojú ẹnikẹ́ni, nítorí ìwọ kì í ṣojúsàájú ènìyàn, ṣùgbọ́n ìwọ ń kọ́ni lé ọ̀nà Ọlọ́run lé òtítọ́. Ó tọ́ láti máa san owó dé fún Késárì tàbí kò tọ́? Kí àwa kí ó fi fún un tàbí kí a má fi fún un? Ṣùgbọ́n Jésù mọ àgàbàgebè wọn. Ó wí fún wọn pé, èéṣe tí ẹ̀yin fi ń dán mi wò? Ẹ mú owó idẹ kan fún mi wá, kí èmi kí ó wò ó. Wọ́n sì mú un wá. Ó sì bi wọ́n pé, àwòrán àti àkọlé ta li èyí? Wọ́n sì wí fún un pé, ti Késárì ni. Jésù sì dáhùn, ó sì wí fún wọn pé, ǹjẹ́ ẹ fi ohun tí ṣe Késárì fún Késárì, àti ohun tí Ọlọ́run fún Ọlọ́run? Ẹnu sì yà wọ́n sí i gidigidi. Àwọn Sadusí sì tọ̀ wá, àwọn tí ó wí pé àjíǹde òkú kò sí. Wọ́n sì bi léèrè wípé, olùkọ́ni, Mósè kọ̀wé fún wa pé bí arákùnrin ẹnìkan bá kú, tí ó bá sì fi aya sílẹ̀, tí kò sì fi ọmọ sílẹ̀, kí arákùnrin rẹ̀ kí ó ṣú aya rẹ̀ lópó, kí ó sì gbé irú ọmọ dìde fún arákùnrin rẹ̀. Ǹjẹ́ àwọn arákùnrin méje kan ti wá, èyí èkíní sì gbé ìyàwó, ó sì kú láì fi ọmọ sílẹ̀. Èyí ìkejì sì ṣú lópó, òun sì kú, bẹ́ẹ̀ ni òun kò sì fi ọmọ sílẹ̀, gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì ni ẹ̀kẹta. Àwọn méjèèje sì ṣú lópó, wọn kò sì fi ọmọ sílẹ̀. Níkẹyìn gbogbo wọn obìnrin náà kú pẹ̀lú. Ǹjẹ́ lí àjíǹde, nígbà tí wọ́n bá jíǹde, aya ta ni yóò hà ṣe nínú wọn? Àwọn méjèèje ni ó sà ní ilé aya. Jésù sì dáhùn, ó wí fún wọn pé, kí hà ṣe nítorí èyí li ẹ ṣe ṣìnà, pé ẹ̀yin kò mọ ìwé mímọ́ tàbí agbára Ọlọ́run. Nítorí nígbà tí wọn ó jíǹde kúrò nínú òkú, wọn kò ní gbéyàwó, bẹ́ẹ̀ ni wọn kì yóò sin ní ìyàwó, ṣùgbọ́n wọn ó dàbí àwọn áńgẹ́lì tí ń bẹ lé ọ̀run. Àti ní ti àwọn òkú pé a ó jí wọn dìde. Ẹ̀yin kò tí ì kà nínú ìwé Mósè bí Ọlọ́run ti sọ fún un nínú ìgbẹ́ wípé, èmi ni Ọlọ́run Ábúráhámù àti Ọlọ́run Ísákì àti Ọlọ́run Jákọ́bù. Òun kì í ṣe Ọlọ́run àwọn òkú, bí kò ṣe Ọlọ́run àwọn alààyè. Nítorí náà ẹ̀yin ṣìnà gidigidi. Ọ̀kan nínú àwọn akọ̀wé tọ̀ wá, nígbà tí ó sì gbọ́ bí wọ́n ti ń bi ara wọn léèrè ọ̀rọ̀, tí ó sì wòye pé ó dá wọn lóhùn rere. Ó bi pé, èwo li èkíní nínú gbogbo òfin? Jésù sì dá lóhùn wípé, èkíní nínú gbogbo òfin ni, gbọ́ Ísírẹ́lì, Olúwa Ọlọ́run wa, Olúwa kan ni. Kí ìwọ kí ó sì fi gbogbo àyà rẹ àti gbogbo ọkàn rẹ àti gbogbo iyè rẹ àti gbogbo agbára rẹ fẹ́ Olúwa Ọlọ́run rẹ. Èyí li òfin èkíní. Èkejì sì dàbí rẹ̀, fẹ́ ọmọnìkejì rẹ bí ara rẹ. Kò sì sí òfin mìíràn tí ó tóbi jù wọ̀nyí lọ. Akọ̀wé náà sì wí fún un pé, olùkọ́ni, ó dára. Òtítọ́ li ó sọ pé Ọlọ́run kan níbẹ̀, kò sì sí òmíràn bí kò ṣe òun. Àti kí a fi gbogbo àyà àti gbogbo òye àti gbogbo ọkàn àti gbogbo agbára fẹ́ ẹ,
àti kí a fẹ́ ọmọnìkejì ẹni bí ara ẹni ó ju gbogbo ẹbọ sísun àti ẹbọ lọ. Nígbà tí Jésù rí i pé ó fi òye dáhùn, ó wí fún un pé ìwọ kò jìnnà sí ìjọba Ọlọ́run. Lẹ́yìn èyí ni kò sí ẹnìkan tí ó jẹ́ bí léèrè ohun kan mọ́. Bí Jésù sì ti ń kọ́ni ní tẹ́ḿpìlì, ó dáhùn wípé èéṣe tí àwọn akọ̀wé fi ń wí pé ọmọ Dáfídì ni Kristi ṣe. Nítorí Dáfídì tìkára rẹ̀ wí nípa ẹ̀mí mímọ́ pé Olúwa wí fún Olúwa mi pé ìwọ jókòó lé ọwọ́ ọ̀tún mi títí èmi ò fi sọ àwọn ọ̀tá rẹ di àpótí ìtìsẹ̀ rẹ. Ǹjẹ́ bí Dáfídì tìkára rẹ̀ bá pè é lé Olúwa, níbo ni ó sì ti wá jẹ́ ọmọ rẹ̀? Ọ̀pọ̀ ìjọ ènìyàn sì fi ayọ̀ gbọ́ ọ̀rọ̀ rẹ̀. Ó sì wí fún wọn nínú ẹ̀kọ́ rẹ̀ pé ẹ máa kíyèsára lọ́dọ̀ àwọn akọ̀wé tí wọ́n ń fẹ́ láti máa rìn bí aṣọ gígùn tí wọ́n sì fẹ́ ìkíni lé ọjà àti ibùjókòó ọlá nínú sínágọ́gù àti ipò ọlá ní ibi àsè, àwọn tí ó jẹ́ ilé àwọn opórun tí wọ́n sì ń gbàdúrà gígùn fún àṣehàn. Àwọn wọ̀nyí ni yóò jẹ̀bi pọ̀jù. Jésù sì jókòó kọjú sí àpótí ìṣúra, ó sì ń wò bí ìjọ ènìyàn ti ń sọ owó sínú àpò ìṣúra. Ọ̀pọ̀ àwọn ọlọ́rọ̀ sì sọ pípọ̀ sí i. Tálákà opó kan sì wá, ó sọ owó idẹ wẹ́wẹ́ méjì tí í ṣe ìdáméjì owó bàbá kan sínú rẹ̀. Ó sì pe àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sọ́dọ̀ rẹ̀, ó sì wí fún wọn pé lóòótọ́ ni mo wí fún yín pé tálákà opó yìí sọ sínú àpótí ìṣúra ju gbogbo àwọn tí ó sọ sínú rẹ̀ lọ, nítorí gbogbo wọn sọ sínú rẹ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ ìní wọn, ṣùgbọ́n òun nínú àìní rẹ̀ ó sọ ohun gbogbo tí ó ní sí i, àní gbogbo ìní rẹ̀.